school? The name of my school is the Royal Dazzles School. G school. Ayé gbogbo ẹ̀ ló gbà. Ìwé lọ́mọ mi máa kà ó. Ìwé lọ́mọ mi máa kà ó. Ó ní báwọn dídòdò. Kò dẹ̀ ní tàkàrà. Ó ti jẹ 2,000 naira. Ọkọ̀ gbà yẹn sọ́wọ́ náà tán. Mo fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá lọ́wọ́ rẹ̀ tó bá ti gba 5K ní màá fún. Ó ti gba gbogbo ìbò tán. Ọ̀rẹ́ wa kí lorúkọ yín? Orúkọ mi ni Táíwò Ọmọlárin. Ẹ fún ní àtẹ́wọ́. Téèyàn bá lọ sí ilé ìwé kí ni wọ́n ń pè ní síléètì? Wọ́n ló ti há mẹ́ẹ̀. Nígbà tó yẹ 2,000 mi ẹ̀ ti há o. Èyí mo ti ìpàdé tó fún yẹn 2,000. Ìyẹn káṣẹ bẹ̀rẹ̀ tó káṣẹ sí ìgbòho rárá. Ọbayori òfin pọ̀npọ̀. Látàwọn kan ti pé Obayori lẹ́gbẹ̀ẹ́ wa. Bẹ́ẹ̀ni mo lè tí ìdìde. Tí mo ti dìde fún bí mo ti fi lọ́wọ́ mílíọ̀nù. Àti ìpàkọ́jà 800,000 naira. Ó lè gba 2K ní ìsìn kò sẹ́ ló jẹ́. Kí ni wọ́n ń pè ní síléètì? Ẹ lọ fún ní àtàwọn dáadáa gbọ́ ọ́bẹ̀. Kí Olúwọlé lọ́lẹ̀ ọ̀pọ̀ lọ́wọ́ ní ìdílé ilé kí tán ẹ̀kún òkú lè dá ẹ̀kọ́ àwọn ọ̀gá mi ẹ̀sìn yìí. Ọlọ́run ò tó kò ní láti ọjọ́ gbogbo ní àádọ́ gbogbo ní ẹ̀sẹ̀ ìgbà ayé ṣe o. Nínú gbogbo àwọn ẹgbẹ́ Obayori Okunrin àti obìnrin ìlú àwa Ìjẹ̀bú. Ó gbọ́dọ̀ fi dáadáa èyí ó di akọ́ṣẹ́dé ọpọlọ rárá. Ìyá ẹ̀ ti kí balógun rọ́pò Àfọlábí. Ṣẹ́gun yẹn yẹn náà fẹ́ balógun bẹ́ẹ̀. Ṣẹ́gun Ọlátóyè Òkìrìó Obayori Abíọ́lá Kẹ́hìndé balógun aláṣẹ bíbá trade. Wọ́n lo sílẹ̀tì kó náwó. Àwọn ìjọba national lo sílẹ̀tì. Àwọn ìjọba. Àwọn bàmí mílíọ̀nù kàṣù ẹ lo sílẹ̀tì. Wọ́n lo sílẹ̀tì. Tó o bá lo sílẹ̀tì, tó o bá ní irinṣẹ́ tí wọ́n pè ní dọ́stà náwó. O lo dọ́stà. O lo dọ́stà. Irọ́ ni. Tó bá jẹ́ pé tẹ́lọ̀ tó bẹ́ ẹran dọ́stà bá mọṣẹ́. Ó gbọ́dọ̀ ní kíní kan kọ́ lọ́wọ́ lókè. Lórí náwó. Ó parí. Àwọn. Báni, àwọn mélòó lẹ máa ń jáde ìjẹun nígbà yìí? Àkọ́kọ́lá máa ń tó ṣẹlẹ̀. Wọ́n máa ń jáde ìjẹun nígbà yẹn. Ẹ máa rí pé àwọn ìyá olóúnjẹ wọn tí ìwà ló kú làǹtà yẹn. Àṣì àná máa ń lò. Wọ́n lè ya orí tàlá sí lára. Àbí àwa àbí tàbá balẹ̀ wà. Ẹja ìpìyà. Àyà mi ò gbàgbé o. Wọ́n á ti kó láìsí yẹn. Wọ́n á kọ́kọ́ wá lọ tọ̀ wò náà. Tẹ́ bá dẹ̀ nínú ọbẹ̀ náà bá gbé wá. Tẹ́jà bá jẹ́ 10 ń bẹ̀, orí ló máa jẹ́ 8. Ọlọ́run ló mọ̀ ní ìlú kíkà káàárín ẹ̀sìn àárín. Ṣé ẹ mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ tó ra ẹja tí ò fún ẹjẹ? Bẹ́ẹ̀ wá wọ kíláàsì tó bá béèrè kwẹ́sọ̀n tí ò bá mọ̀. Àwọn nínú orin ẹ máa kọ. Orin ni o. Ẹ kàn sọ pé olódò ra bàtà. Ló máa ń jẹ òní ló pépà. Ló máa lò. Wàhálà ìyẹyẹ náà sọ. Wàhálà ìyá olóyè náà sọ. Ṣé àmọ̀ pé ń gbà yẹn àwọn èèyàn máa ń bára wọn ṣeré dáadáa? Àwọn bàbá wa àtàwọn ìyá wa tẹ́ rí wọ́n ti dàgbà nígbà tó wà ní primary. Ó bẹ̀rẹ̀ o. Ẹlòmíì ti lọ́yàn láyà báyìí. Bàbá wo ló ti kọ́ṣẹ́ o? Àwọn ọ̀rẹ́ wọn tó bá fẹ́ bára wọn ṣeré. Orin náà máa ń kọ. Ẹ kàn máa gbọ́. Ìdí ọ̀rẹ́ mi lè ó fi sí. Ìdí ọ̀rẹ́ mi kọ́. Wọ́n ti ń gbá bàbá alájà ti bẹ̀ o. Tó bá ti máa kọ́ nìyẹn tó máa tó bí ọ̀sẹ̀ kan báwọn yóò bá bí wọ́n kàn ní ọmọ yẹn lọ́wọ́ lórí ní yóò kọ̀m̀plé. Lákàn tí ẹ kàn máa gbọ́ lábẹ́ ibi. Kábíyèsí. Àrẹ́fọ̀ Kábíyèsí. Ó bá ní bẹ́ẹ̀ náà ni ọba níbẹ̀ rí wáyé o. Ọba tó tó bí ará èmi ò fojú dọba. Ọba Adewale. Ẹ máa mi. Ìdájígbò kókó ń gbẹ̀bí ewé rírí. Orí ẹ̀yìn àfìrè. Bàbá ara pápá ni wọ́n tẹ̀tù lóko. Àṣẹ ibi ìyàgbà láti ìgbẹ́kọ̀ lọ́dọ̀ ẹ̀rù wọ́n bá ní ọba. Ọba tó ẹgbẹ́ bàbá kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o káàdì díje. Ó kọṣẹ́ bí gbẹ̀rẹ̀. Ó kọṣẹ́. Lórí ìkó tí ò jẹ́ ìmọ̀ta tí ò jẹ́ sáì tí ò káàkiri. Gbogbo ìlọ́gbọ̀n tó.
Alaye dáàjì. Alájọ̀jẹ̀ ní àgbélé ìdílé. Ìdílé àjàgbá ààrẹ. Thank you very much. Thank you so much. Thank you so much, sir. Owó tí kábíyèsí fún wa lálẹ́ àwọn àti èkó ọ̀la. Èyí tí ìdásọ́sà kábíyèsí ẹkú náwó ọjọ́ sọ yẹ bẹ́ẹ̀ kí fún wa ẹgbẹ́ yẹn sà àti ìdásọ́. Bàbá kẹ́rẹ́ pẹ́ fún wa sọ. Gbígbé ẹjọ́ yẹn léde ní kábíyèsí. Bàbá kẹ́rẹ́ pẹ́ fún wa. Ṣé bàbá rí kábíyèsí next time? Wàá gbígbé ẹjọ́ yẹn. Kábíyèsí aláyọ̀ ẹ̀ mú gbogbo wa sà. Ẹkú náwó sà. Tọ́dún yìí náà ti kọ́ yẹn. Ẹkú bàbá alájọ́ òbí tó ṣe déédéé tó ṣe dáadáa. Èèyàn tó lo 20 years of growth ìgbà nínú àlàáfíà nínú kọ̀ọ̀kanbalẹ̀. Bàbá ọjọ́ yìí sì máa dá lẹ́yìn ìsáré èdè kábíyèsí. Káàárọ̀ ní ẹ̀kọ́ ojú nǹkan òun ẹ̀kọ́ bí ìyàmá náà o. Telling me, what must that be? Daddy Jones for me. Ọkọ̀ ọ̀sẹ̀. Ìdíje tó mi ó fọ̀. Báàgì yẹn ti ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ó sì ṣe ń ṣe. Àwọn èèyàn lè ti gbé wọn kórí wọlé díẹ̀díẹ̀. Gbogbo ẹgbẹ́ Obayori Ọkùnrin àti obìnrin tìlú àwọn Ìjẹ̀bú ẹkú kalẹ̀. Àwọn lóníkan òkè. Ẹ̀yin gangan lẹ̀ ó sì wá nílé nìyí. Ọmọ bàbá làwọn ń ṣe. Ẹ máa rìn, ẹ máa yọ̀, dáadáa. Ẹ láti bàtà ó bẹ̀rẹ̀ ẹgbẹ́ Obayori Ọkùnrin. Wọ́n dúró orí. Mo ní kí wọ́n pọ̀ ìlà ìfọ́pọ̀ sí. Àwọn obìnrin wọn sẹ̀, àwọn obìnrin wọn sẹ̀. Àwọn obìnrin wọn tí ìbọn ọkùnrin. Lára wọn ni ìyá àrà wọ̀. Wọ́n dé ìfọ̀kùnrin ọkọ̀ jù ẹ̀kọ́ fọ́pọ̀ sí. Ẹ̀kẹ́ òjì. Àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ bá ṣètẹ́. Ìlú àwọn àti ìlú. Ìgbà tàbí ọtún máa sọ̀rọ̀ bẹ̀rọ̀ ẹkún kalẹ̀ sà ẹkún ìnáwó èdè ẹkún àdójì. Àbá ẹ máa pẹ́ fún àjò bẹ́ẹ̀ lọ àṣírò. Yèyé ọtún máa sọ̀rọ̀ bẹ̀rọ̀ akẹ́ ẹkún ìjókòó ẹkún ìnáwó gbogbo àwọn tá a bá àwọn olóyè wá lẹ́kọ̀ọ́ nígbàdàn nílọrin ní Kánò l'Ábùjá. Ìlọ́dọ̀ l'Amẹ́ríkà sílẹ̀ àkíyà aláyé. Àwọn bàbá olóyè àti bàbá olóyè wọ́n ní ká kí i dáadáa. DJ, please. Everything was sold. So much when I think on so yeah. Aeroplane tí kò nílẹ̀ Nàìjíríà. Rárá, aeroplane bá kọjá ìlú àsáré bọ́ta. Àwọn aeroplane ìjọ mi lọ. Ìyá mi, wọ́n ní ẹ̀ka méjì. Oyó mi o, oyó mi. Wọ́n ní mo oyè ìmọ̀ lágége. Àjẹ́wẹ̀ ìwù oró sọ. Ọmọ ìgbà àti ìsápá kan orípa mú papọ̀ dé. Ẹ bá àwọn ìyá wa lábẹ́wọ́. Òyìnbó ẹ̀yọ̀ kan sọ tá a gbọ́ ń gbà yẹn. Òyìnbó ẹ̀yọ̀ kan sọ tá a gbọ́ ń kọ bẹ́ẹ̀. Wọ́n náà ní wíyá rẹ̀ báyìí. Èyí náà wíyá rẹ̀ báyìí bí. Can't you just look at me with simple English? The one in there, thank you. This is the time we said to get the one so cool.
As from today's upward, I don't want to hear any vernacular in my class. From one day, what is it? What is down we see? Water. Big note is 60 lọ́wọ́ ìyá rẹ̀ láàárọ̀ yìí ni. Kó tó débi ìwé, abala méjì ló jáwé kù. Ó ti jáwé ní ìwé fún yẹn bò. Ó ní gbèsè. This and who is that? Òun náà ló tó rọwọ́. This and come. Hold on, Shatani, what is it? Are you alone in this class? Ó fẹ́ ṣàlàyé pé. Àwọn olóyè wípé ẹ̀kọ́ àdótì àwọn bàbá àwọn ọmọ yín láìpẹ́ tí Ogeyemi bá ti ṣe tán a máa gbé àwọn olóyè méjèèjì a máa gbé wọn wọlé. Wọ́n mọ̀dẹ̀ mọ̀ bí wọ́n kì í fi olòṣì joyè láàrin ìlú kátó lè bìyàn joyè. Àwọn èèyàn kan ti máa wo ìwà ẹ̀ láti gbà ìwáṣẹ̀. Ṣájọ́ mi ṣe é yá. Ṣájọ́ mi ṣe é yá. Ìgún tó ń tọ̀sẹ̀. Ṣájọ́ mi ṣe é dàbẹ́ o. Ṣájọ́ mi ṣe é yá. Ká ṣe yá. Kájọ lówó lọ́wọ́. Ṣájọ́ mi ṣe é yá. Ká ṣe yá. Kájọ bímọ lè pọ̀. Ṣájọ́ mi ṣe é yá. Assalamu alaikum.
You are Aremo, why do you back? Aremo, sorry man,
Alájí ní kọ́kọ́, àbúrò ayé ìyá rẹ̀ mọ́, owó àwọn ọmọ nílé ní o, olóò fún wa lóye, àwọn aláwà yìí o, máa ń gbé àyẹ̀mọ́, máa sì tó ṣe. Sáàmù lámùdù, ìwà ọba yọrí, kó máa ń tàrẹ̀ wọ̀, kó máa ń tàrẹ̀ wọ̀, kó máa ń tàrẹ̀ wọ̀, kó máa ń tàrẹ̀ wọ̀. Àyẹ̀wò tó mọ́, òde àdílé o. Òde àdílé o. Olówó àwa alájí, àbílá ìtàn tó ń bọ́ mi yó. Ẹlẹ́dà àwa, kò sọ́wọ́ ọ̀gbẹ̀rẹ̀ kẹ̀kẹ́ káwa má ṣiṣẹ́. Ẹ má fẹsẹ̀ kọ́ àrẹ̀mọ́, ẹgbẹ́ lè rí kú lójì. Òǹkò mi ní ṣe, òǹkò mi ní ṣe o, òǹkò mi ní ṣe lé. Òkú wa rí ọ̀gá máa rí nígbà gbogbo wa yẹ wà lórí o. Òde ẹlẹ́dà orí Aremo, ọ̀ṣọ́ wa mọ̀ pé bàbá orí àti gbogbo wa bá ń jó bóyá orí ni kò máa rò. Aremo sọ ń gbọ́ náà. Gbogbo àwọn àbáṣágbà wa yìí, Aremo gbogbo ìlú ni o. Èyí ò kọ́kọ́ kó máa bàjẹ́ Aremo, gbogbo wa bá ń jó fà, obìnrin kọ́ Aremo ìbàdí ní ìjọba. Ojú la fi ní ọwọ́ sáyà sí ìjọre. Òbí ẹ̀mí kò ti jẹ́, òbí ẹ̀mí kàgbé ìlò ìlú fẹ́ ìyẹ̀wé. Orí tó bẹ́ẹ̀ ìyẹ̀wé Aremo ìlú fẹ́ ìyẹ̀wé. Orí tó bẹ́ẹ̀ ìyẹ̀wé ẹ̀kọ́ sí ìlú fẹ́ ìyẹ̀wé. Orí tó bẹ́ẹ̀ ìyẹ̀wé ẹ̀kọ́ sí ìlú fẹ́ ìyẹ̀wé. Ọ̀pọ̀ àwọn dára ní ẹ̀yí o. Àwọn sọ́mà ní ẹ̀yí oge yẹn ní kàrí ọ̀dọ́. Aremo tó ń gbọ́ náà. Aremo tó ń gbọ́ náà. Adéoye o. Ó wá bí ó ní yẹyẹ bẹ́ẹ̀ sọ. Gbogbo àwọn tábà yìí. Adéoye o. Fẹ́ni sí. Ẹ̀bá bí ẹ̀kọ́ Aremo. Òkú yín láti lọ́dọ̀ ní o.
Aremo yeye fẹ̀sọ́ máa yọ.
ẹ jó ni ẹ bá jó ó máa rú bíríkì lálẹ́ iṣẹ́ ó yá ẹ jọ jó tó máa rú bíríkì ẹ bá jó ó yá ẹ bá jó tó máa rú bíríkì ẹ bá jó ó yá. Ajiya o, bàbá bá sì ní o, ajiya kéré.